We honor your holy name. Wọ́n tó pọ̀ nípa àtàgbára. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́. We exalt you. Somebody begin to thank him and give that honor that is due to him. Lift a voice and just thank him. Ẹgbẹ́ ohùn wa sókè sí Ọlọ́run yìí. Àárọ̀ yìí fún ńlá èyí tí Ọlọ́run ṣe. Fún èyí tí ó ṣe inú ayé rẹ gbogbo. Let's exalt him. Let's magnify him. Let's give that praise to him. My Lord and my God, you are worthy to be praised. My Lord and my King, you are worthy to be praised. You are worthy to be praised, O God. You are worthy to be praised, O God. Jehovah God, we thank you for everything. Jesus, we thank you. Olùgbàlà ṣeun, Ọlọ́run mà ṣeun, Ọlọ́run mà ṣeun. Ẹ ká dúpẹ́ láàárọ̀ yìí. Nínú àwọn alààyè among the living, he count you worthy. Ó kà wá yẹ. Nínú àwọn alààyè ọkàn, thank you Lord Jesus. Ọba tó kà ọ́ yẹ. Nínú àwọn alààyè ọkàn, ọba tó kà ayé rẹ yẹ. I want you to exalt the Lord for it. Ẹ ká dúpẹ́ Ọlọ́run fún. Ọba tó kà èmi àti rẹ yẹ. Nínú àwọn alààyè ọkàn, Jésù ṣeun. Torí pé ó kà mí yẹ. Torí pé ó dá mi sí. Torí ó sọ mí di alààyè. Olùgbàlà mà ṣeun. We thank you. We glorify you. I honor. That's why we are here to lift our voice before you and to say thank you, O God. Ìdí tá a fi wá ní àárọ̀ yìí láti wá gbé ohùn wa sókè sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni my Israẹli ò mà ṣe o. Ẹni my Israẹli á yìn ọ́. Ẹni my Israẹli á gbé ọ̀gá. Ẹni my Israẹli á fọpẹ́ fún. Ẹni my Israẹli á fìyìn fún ọ. Wọ́n ló ń ṣe inú ayé wa. Wọ́n ló ń bá wa ṣe inú ayé wa. Wọ́n ló dó tì wá. Lift your voice. Give that glory and honor to him. Lift your voice. Give that praise to him. Give that adoration to him. Ẹ ká gbóhùn wa sókè ká yìn. Olúwa ṣe o. Ọlọ́run mi ò mà ṣe o. Ẹlẹ́dàá mi ò ṣe o. Ó nífẹ̀ẹ́ jùlọ. Ọlọ́run mi ìlábàyà kásántelebo. I honor you. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Mo yìn ọ́ fún ayé mi. Mo yìn ọ́ fún lórí iṣẹ́ mi. Jésù ṣe o. Oh, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Exalt the Lord. Thank him. Bless him. Bless the Lord. Bless Jehovah God. Exalt the Lord. Exalt the King. Exalt Emmanuel. Exalt the El Shaddai. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Olúwa ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run á yìn ọ́. Jésù á dúpẹ́. Jésù á fọpẹ́ fún. Jésù á fìyìn fún. Jésù á fògo fún. Jésù á fìyìn fún. Dúpẹ́ fún oore Ọlọ́run lórí ayé rẹ. Thank him. Lord, I give you that praise to you. Ọlọ́run mo fi gbogbo ìyìn yẹn fún ọ. Ọlọ́run mo fi gbogbo ọpẹ́ yẹn fún ọ. Ìwọ ló tó bẹ́ẹ̀, ìwọ ló ju bẹ́ẹ̀. Ìwọ ló tó. Bàbá o ṣé, o ṣé. Ọ̀rẹ́ lórí mi. Èmi ò jẹ́ gbà rẹ̀ o. Máa ṣe o. Bàbá ó yá bàbá ṣé o ṣé. Ọ̀rẹ́ rẹ̀ lórí mi. Èmi ò ní gbà rẹ̀ o. Máa ṣe o. Bàbá ò ṣé o, ò ṣé o.
ṣe Olódùmarè rẹ lórí mi èmi ò ní gbàgbé rẹ o màmá ṣe o ṣe Olódùmarè bàbá ẹ ṣé bàbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí orí Ọlọ́run lórí ayé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù fún orí rẹ̀ lórí ọ̀nà wa gbogbo Olúwa o ṣeun ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe we thank you o God we honor you o God we exalt you o God we magnify you o God a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni somebody thank the Lord and give thanks to him and appreciate him for all that he has done for us and for all that he will do. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run adúpẹ́ mo fọpẹ́ fún ọ Ọlọ́run mo fi ìyìn fún ọ Jésù mi ò ṣeun Jésù mi mo yìn ọ́ Jésù adúpẹ́ lọ́wọ́ rẹ̀ thank you Lord Jesus. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó jẹ́ igi ọgbà wa agbára wa ipá wa láàárọ̀ yà dá gbogbo ọpẹ́ padà fún ọ olóòṣùn ológo dídán ẹlẹ́rù níyìn ìgbàlà ńlá bàbá mi àgbà asọ̀rọ̀ máa yẹ adúró tí ẹni agbanilágbàtà ò mọ̀ ṣe o Ọlọ́run tó tóbi Ọlọ́run gbàgbà Ọlọ́run tó tóbi Ọlọ́run gbàgbà ayé ò gbà sákàwé rẹ bàbá kò sẹ́ńtà lè fi wọ́ Ọlọ́run ìwé yìí dúpẹ́ lọ́wọ́ Jésù forí ọ̀fẹ́ ńlá láti wá síwájú Jésù ṣé o Jésù ṣé o
dúpẹ́ lọ́wọ́ Jésù Ọlọ́run ṣe láàárọ̀ yìí we thank you. Jésù ṣe o ṣe Ọlọ́run mi o ṣe o gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àmín. Ẹ ká sọ fún Ọlọ́run tábàdí bí mo ti ṣẹ̀ sí ọ Ọlọ́run dáríjì mí. I want to begin to lift your voice and begin to tell the Lord Ọlọ́run tábàdí bí mo ti ṣẹ̀ in any areas of life that I have sinned against you, my Lord and my God, forgive me my sin. Ẹ ká bẹ̀rẹ̀ sọ fún Ọlọ́run tábàdí bí mo ti ṣẹ̀ sí ọ ìlà pàtútà yìí kàlábà ẹ pé orúkọ Jésù dáadáa Olúwa tábàdí bí mo ti èyí tí mo mọ̀ kí mo ṣẹ̀ ní tábàdí bí mo ti ṣẹ̀ sí ọ Olúwa dáríjì mí. Ẹ já gbàdúrà orúkọ Jésù orúkọ ńlá Jésù Ọlọ́run á tọ̀ wá lọ́wọ́lọ́wọ́ in every areas of life that I have sinned against you, my Father forgive me my sin. Ẹ pé orúkọ Jésù Olúwa dárí àṣírí mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo níwájú ìwọ Ọlọ́run àyáyà bàbá ń sùn nítorí àwa. Ẹ pé orúkọ Jésù Olúwa dáríjì. Ẹ pé Jésù dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo níwájú ìwọ Ọlọ́run. Ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó dárí gbogbo àṣírí pátá níwájú Olódùmarè. Ẹ sọ fún Ọlọ́run yìí yèké sontórí mi ṣe ń tẹ̀lé bọ̀. Ẹ sọ fún Ọlọ́run alààyè Olúwa dáríjì. Ẹ sọ fún Ọlọ́run kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wájú wa. Ẹ sọ fún Jésù all our sins, O God. Ẹ sọ fún Ọlọ́run the Lord Jehovah God to forgive us every sin of our heart. Gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ já sọ fún Ọlọ́run my Father and my God, I come to you in the name that is above every name. Mo wá ní orúkọ Jésù sí ọ̀dọ̀ rẹ ní àárọ̀ yìí àyádàyàbàyàyà. Ẹ pé orúkọ Jésù ẹ̀mí mímọ́ mo tọ̀ wá ní orúkọ Jésù. Lord, I come to you in the name of Jesus. Menantori masintelebo. Ẹ pé orúkọ Jésù that the Lord Jehovah God to forgive those sins. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Tábàrí ẹ̀ṣẹ̀ mi èyí tó mú ìjìyà tàbí ìdájọ́ wá lórí ayé mi. Ẹ pé orúkọ Jésù tábàrí ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ ìran mi ní èyí tá à ń bẹ̀wò lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi ní ọ̀nà mi gbogbo. Ask the Lord God of heaven to forgive those sins. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Àyàdà bàbá sùn tó yàbá ọmọlọ́run lánà ó gbàdúrà o that the Lord Jehovah God to forgive those sins. And èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo mọ ara mi èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo mọ ìṣe mi níwájú ìwọ Ọlọ́run pé kò pé mi sì yẹ bàyá tẹlẹbọ. Father forgive me. Olúwa dárí àṣírí jì gbogbo àṣírí gbogbo all our sins, all our iniquities, all our trespasses, all our transgression before the Lord. As the Lord God of heaven. Ẹ ká sọ fún Ọlọ́run alààyè pé kó dáríjì wá. Ọlọ́run dáríjì mí jẹ́ ráàánú rẹ̀ gbà. Ẹ pé orúkọ Jésù dáadáa mẹ̀ṣáǹtorí màṣẹ́ǹtìlẹ̀bọ̀. Ẹ pé orúkọ Jésù Olúwa jẹ́ ráàánú rẹ̀ gbà. Ẹ pé orúkọ Jésù bí tẹ wá sẹ́ mànáńdàyà ńsọ̀tọ́lẹ́mẹ̀. Ẹ pé orúkọ Jésù Olúwa jẹ́ ráàánú rẹ̀ gbà. Ẹ bèrè fún àánú Ọlọ́run. Ask for the mercy of God. Ẹ bèrè fún orí ọ̀fẹ́ Ọlọ́run. Ask for the grace of God. Ẹ ká bèrè fún àánú Ọlọ́run. Ask for the mercy of God. Ẹ ká bèrè fún orí ọ̀fẹ́ Ọlọ́run. Somebody lift your voice and pray. Ẹnìkan lanu kó gbàdúrà o that the grace of God ṣàánú fún mi Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀. Èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo tọ̀ ọ́ wá. Olúwa ṣàánú fún mi. Èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo tọ̀ ọ́ wá. Olúwa ṣàánú fún mi. Èmi ẹlẹ́ṣẹ̀ yìí lift your voice and say to him, Lord, have mercy on me. Èmi ẹlẹ́ṣẹ̀ ẹ̀ǹdàyàbá mo tọ̀ ọ́ wá mo mára mi gẹ́gẹ́ bí mo mọ ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run. Somebody pray that the Lord Jehovah God to forgive those sins. Ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ̀ mí. Ẹ̀jẹ̀ rẹ̀ kó tú mi sílẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Ẹ pé orúkọ Jésù. Ẹ ká sọ fún Ọlọ́run bí tá wà sẹ́. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Let your blood set me free. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Àyàyàbá ǹdàyàbá. Ẹ sọ fún Ọlọ́run alààyè. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Ẹ pé orúkọ Jésù. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wo ayé mi sàn. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dá mi láre. Ọlọ́run lanu gbàdúrà o pé kí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn yẹn ayàdàbàyè sèǹtóríàbà. Ẹ sọ fún Ọlọ́run kí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó dá wa láre. Ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó wo ayé mi sàn.
ẹ̀jẹ̀ dé àgùntàn kó dá mi láre ẹ pe orúkọ Jésù mi tẹ wá sẹ́ kí ẹ̀jẹ̀ náà èyí ń dèrè bó sàǹtẹ̀lẹ̀bọ̀ ẹ̀jẹ̀ náà ní orúkọ Jésù ẹ̀jẹ̀ náà kó dá mi láre gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa jẹ́ ká pe orúkọ Jésù mo ní Ọlọ́run kò ṣeé mú bẹ́ẹ̀ ni kò sì ṣeé bájà you cannot fight him Ọlọ́run yìí kò ṣeé mú o bẹ́ẹ̀ ni kò ṣeé bájà ẹ wá pe orúkọ Jésù mi tẹ wá Ọlọ́run ṣàánú fáyé mi Olúwa ṣàánú fún mi ayé mi ń pè ọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ pe orúkọ Jésù the Lord should have mercy upon your life ẹ pe Jésù mi tẹ wá sẹ́ Ọlọ́run lónìí ṣàánú fún ayé mi ẹ ká pe orúkọ Jésù yẹn ni the Lord God of heaven to have mercy upon our life ẹ jẹ́ ká pe orúkọ Jésù sẹ́ Olúwa ṣàánú fún mi wo ayé mi gbàánú let my life receive the mercy of God ìwọ orí mi gbàánú ó yẹ sọ́dàdúà orúkọ Jésù orúkọ Jésù orúkọ ńlá Jésù mẹ́nu nítorí máa ṣáǹtì àbá ẹ sọ fún Ọlọ́run ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi somebody prayed the Lord God of heaven to have mercy Ọlọ́run ṣàánú fún mi ẹ pe orúkọ Jésù Ọlọ́run ṣàánú fún mi ẹ sọ fún Jésù sẹ́ àyà tàtẹ́lẹ̀ máa sáǹdà ẹ pe orúkọ Jésù Ọlọ́run ṣàánú fún mi ẹ sọ fún Ọlọ́run Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ Olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ Olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ ẹ pe orúkọ Jésù mi tẹ wá Ọlọ́run ṣàánú fáyé mi Ọlọ́run ṣàánú fáyé mi Ọlọ́run ṣàánú fáyé mi Ọlọ́run ṣàánú fáyé mi ẹ gbàdúrà sọ fún ask the Lord to have mercy Ọlọ́run ṣàánú fún ayé àwọn ọmọ mi Olúwa ṣàánú fún mi somebody pray àánú rẹ ni mò ń fẹ́ ní àánú rẹ gbọ́dọ̀ fún ayé mi rú àánú rẹ gbọ́dọ̀ kọjá mi o ní orúkọ Jésù màkàtàtàtàtàtà lo ṣe ń tẹlẹbọ kó brandakata lè zone tó tó lè bẹ ṣe ń tẹlẹbọ mọ́lọ́nla ló gbàdúrà ẹ ká béèrè fún àánú Ọlọ́run let's ask for the mercy of God ẹ ká béèrè fún orí ọ̀fẹ́ yẹn Olúwa ṣàánú fún mi ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣàánú fún ayé yín Olúwa ṣàánú fún ayé mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún ọ̀nà mi ẹ sọ fún Ọlọ́run alààyè pé kí Ọlọ́run pé kó ṣàánú fún yín Olúwa ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún mi nínú àdúrà yìí Olúwa ṣàánú fún mi ẹ pe orúkọ Jésù dáadáa níbi tẹ́ wà yẹn gbàdúrà ẹ sọ fún Ọlọ́run alààyè Olúwa mò ń fẹ́ àánú rẹ Olúwa mò ń fẹ́ àánú rẹ Olúwa mò ń fẹ́ àánú rẹ ní orúkọ Jésù Ọlọ́run ńlá ló gbàdúrà sọ fún Ọlọ́run ìpàtóríà màkàlàbàyàbà Father have mercy on me ẹ sọ dàdúà ẹ sọ fún Ọlọ́run Olúwa ṣàánú fún ayé mi ìpín mi gbàánú ìpín ọmọ mi gbàá orí mi gbàá somebody prayed làkàdóyè mi kó ṣòǹtóyàwá lè kándórí mi kándìrìbò màtókù pòrò tàtàyàbà ó yá ẹ gbàdúà màtékèlébò mọ́lọ́nlánú gbàdúà in the name of Jesus Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ayayayaba Ọlọ́run gbórúkọ Jésù màtàtà tékèlébò ayé mi gbàánú yìí Olúwa ṣàánú fún ìpín mi láyé Ọlọ́run gbórúkọ Jésù Ọlọ́run ṣàánú fún mi Olúwa 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 ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún mi Ọlọ́run ńlá ló gbàdúà màtàkà páyà somebody pray ẹ gbàdúà ẹ sọ fún Ọlọ́run pé kí Jésù pé kó ṣàánú fún ayé yín pé kí Jésù kó ṣàánú fún ayé ọmọ yín pé kí Jésù lè tèkè rẹ̀ bá màtókò rabaya màtókò rikaba màtókò rapate Ọlọ́run orúkọ Jésù dáadáa màtókò rapate lebo làkéńdé lebo kapa ní orúkọ Jésù Ọlọ́run lanu gbàdúrà ó ẹ sọ fún Ọlọ́run láàárọ̀ yìí Father have mercy on me ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ ṣàánú fún 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 mi have mercy on me ẹ ṣàánú fún ayé mi ẹ ṣàánú fún ilé mi ẹ ṣàánú fún ayé àwọn ọmọ mi ẹ ṣàánú lórí iṣẹ́ mi ẹ ṣàánú ní ọ̀nà mi gbogbo Ọlọ́run orúkọ Jésù bí kí Ọlọ́run alààyè bí kò ṣàánú fún ọ
ní orúkọ Jésù Olúwa ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún ayé mi Olúwa ṣàánú fún ọ̀nà mi Olúwa ṣàánú fún iṣẹ́ mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún ìpín mi Ọlọ́run lánàá gbàdúrà o jẹ́ ráàánú gbà jẹ́ ráàánú gbà jẹ́ ráàánú gbà Olúwa jẹ́ káwọn èèyàn ráàánú gbà Olúwa jẹ́ káwọn èèyàn ráàánú gbà ní orúkọ Jésù lórí iṣẹ́ wọn Olúwa jẹ́ káwọn èèyàn ráàánú gbà lórí ilé wọn Olúwa jẹ́ káwọn ráàánú gbà lórí ayé ọmọ wọn Olúwa jẹ́ káwọn ráàánú gbà lórí ilé wọn jẹ́ káwọn ráàánú gbà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa máa kọjá mi olùgbà la ọwọ́ rẹ̀ dà kọ́ àdúrà mi. Tẹ́lòmíì bá ń sọ nípa oore ọ̀fẹ́ àtàánú ìwọ Ọlọ́run Olúwa ṣàánú fún ayé mi náà Olúwa ṣàánú fún ìpè have mercy on me jẹ́ kí èmi náà rí ìrànlọ́wọ́ àtàgbára rẹ̀ Jésù ṣàánú fún mi mẹ́pọ̀ orúkọ Jésù ẹ̀ńdàyàdẹ́rì màkútòkòtò ẹ pe orúkọ Jésù bí tó wà sẹ́ Ọlọ́run mọ́ kọjá mi o ẹ dìde fún ìrànlọ́wọ́ ayé mi arise for my help ẹ dìde fún ìgbèjà mi lónìí o bùkọ́ni mẹ́káyì mi sí ìdàkàtàyà ẹ pe orúkọ Jésù níbi tẹ́ wà Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi Olúwa dìde fún ìṣẹ́gun mi lónìí nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi gbogbo ẹ pe orúkọ mọ́ kọjá mi bàbá ẹ fi ìyanu fún ayé mi náà. Give me that miracle. Ikapayababo sonto yagaba. Ẹ pe orúkọ Jésù. Ìwọ Jésù tó pọ̀ ní pàtàgbára. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. 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 Ojú ògbúdọ̀ tì mí bàbá. Ọlọ́run ńlá ló gbàdúrà yẹn. Ìyá yàbàbó kapayaba. Lè sonto remeke tilẹ̀bọ̀. Ó dá kí Ọlọ́run kó ran ayé yín lọ́wọ́. Ó dá kí olùgbèjà kó gbè yín níjà. Ní orúkọ Jésù
Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ mi. Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ mi. Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ mi. Ní orúkọ Jésù, arise for my help. Ẹ pe orúkọ Jésù, arise for my help. Ẹ sọ́dàdúà. Ọlọ́run alààyè, mo tọ̀ wá ni. Lórúkọ Jésù ti Násárẹ́tì, mo tọ̀ wá ni. Ẹ jẹ́ ráàánú gbà. Ẹ jẹ́ ráàánú gbà. Ẹ jẹ́ róore ọ̀fẹ́ gbà. Ẹ pe orúkọ Jésù. Ẹ jẹ́ ráàánú gbà. Ẹ gbà ládùúà pé kó ráàánú gbà. Jẹ́ ráàánú gbà. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ẹ pe orúkọ láàárọ̀ yìí. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi tàbí lóru èní yóò ní ìyanjú. Ọlọ́run yanjú ọ̀rọ̀ ayé mi fún mi lónìí. Daddy, settle my case this morning. Olúwa yanjú ọ̀rọ̀ ayé mi. Mo fẹ́ àtúnṣe nínú ayé mi ni o. I want a change, oh God. Àtúnṣe fún ohun rere. A change for good. Àtúnṣe fún àánú. A change for mercy. Àtúnṣe fún ìgbéga. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run mo fẹ́ àtúnṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe. Ọ̀nà mi ń fẹ́, èmi náà fẹ́ mọ tán pè ní ìyanu láyé. Èmi náà fẹ́ ayé kan yìí ni tí yóò bá ti mọ̀ kò sí bó ṣe lè mọ̀ mọ́ ó tún dọ̀run nu. Ayé yìí náà ní orúkọ Olúwa ṣàánú fún mi. Mo kó pàkúta káàtàyàbá. Olúwa ṣàánú fún ìpín mi. Ẹ tú mi sílẹ̀. Ẹ tú mi sílẹ̀. Ẹ pe orúkọ Jésù. Ẹ tú ayé mi sílẹ̀. Bekondo yamantayaba. Kondo menten kalaba. Ẹ pe orúkọ Jésù. Pé kí Ọlọ́run kó tú ọ sílẹ̀. Ẹ fi ìyanu fáyé mi. 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 Ẹ fi ìyanu fún ayé àwọn èèyàn yìí. Ẹ fi ìyanu fún ayé àwọn ọmọ yìí. Ní orúkọ Jésù. Lórí ilé wọn. Lórí ọ̀nà wọn. Ẹ pe orúkọ Jésù. Gbogbo èèyàn láàárọ̀ yìí. Olúwa fi ìyanu fún ayé wa lónìí. Olúwa fi ìyanu fún iṣẹ́ wa lónìí. Father, give us that miracle. Ìyanu tí ayé ti ń retí inú ayé wa. Ìyanu táwa gan béèrè fún. That miracle that we asked him for. Ayé abagabagaba. Ìyanu tí ọkàn wa pòǹgbẹ fún. Ìyanu àṣeyọrí. Ìyanu ìbùkún. Àlàáfíà. Ìgbéga. Ní orúkọ owó. Ọmọ. Ọkọ. Ìdáyàwó. Ilé. Ọkọ̀. Ẹ̀ńdàyà. Ìkòpòràtè. Ọbọ̀dọ̀ ńlá ló gbàdúrà. Olúwa fún mi ní ìyanu yìí. Olúwa fún mi ní ìyanu yìí. Olúwa fún mi ní ìyanu yìí. Ẹ sọ fún Ọlọ́run. Ọlọ́run tó pọ̀ ní pàtàgbára. Fún mi ní ìyanu tí ọkàn mi fẹ́. Olúwa yà mí lẹ́nu. Olúwa yà mí lẹ́nu. Olúwa yà mí lẹ́nu. Olúwa yà mí lẹ́nu. Nínú oṣù yìí. Olúwa yà mí lẹ́nu. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ pe orúkọ gbogbo agbára tí ń bá ayé mi díje. That power that is battling with your life. Gbogbo agbára tí ń bá ayé mi fínra. Ìwà ipá agbára tí ń bá ayé mi díje. Ìwé tó ń tẹ́ lé ayé ẹni kiri. Ogun alẹ́ ní ká yẹn. Ọlọ́run ṣẹ lónìí. Olúwa jẹ́ kí ogun ayé mi wọlẹ̀. Olúwa fi òpin sí ìdààmú mi lónìí. Olúwa jẹ́ kí ogun ayé mi wọlẹ̀. Àwọn kan ẹ̀mí kan ò fẹ́ kẹ́lòmí ṣàṣeyọrí. Àwọn agbára kan kò fẹ́ kí èèyàn làlùyọ láyé. Ọ̀nà agbára Sátánì ò fẹ́ ohun rere fún ayé ẹni. Olúwa jẹ́ kí ogun ayé mi ṣẹ lónìí. Olúwa èmi náà fẹ́ lu àlùyọ. I want to come out of this position. Bẹ́ẹ̀ kí ayé mi kó gba ire. Mo fẹ́ rí ọ̀nà àbáyọ. Mo fẹ́ rí ọ̀nà àbáyọ ńlá. Mo fẹ́ rí ọ̀nà àbáyọ. I want a way out. Èmi náà fẹ́ kí ọ̀nà ńlá fún ayé mi. I want a way. Àwọn fẹ́ kí ọ̀nà ńlá fún ayé àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ kó fi oore rọ̀ mí lọ́rùn. Èmi náà fẹ́ rí oore tọ́ka sí. Èmi náà fẹ́ rí oore dìmú. Ó yẹ gbàdúrà orúkọ Jésù. That you want great things to happen in your life. Want great things for you. Ó fẹ́ oore fún ayé rẹ ni. Ọlọ́run dìde fún ayé mi lónìí. Ní orúkọ Jésù ẹ mú oore lé mi lọ́wọ́. Ẹ mú oore lé mi lọ́wọ́. Ní orúkọ Jésù. Mananda yabagayaba. Lo son to lekelewo. Ẹ pé orúkọ Jésù ẹ ṣàánú fún ayé àwọn èèyàn yìí o. Ẹ ṣàánú fún ayé àwọn èèyàn. Have mercy upon their life. Have mercy upon their home. Ẹ ṣàánú lórí ayé àwọn èèyàn yìí. O bá pé orúkọ Jésù. Olúwa ṣàánú fún ayé mi. Olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí. Ẹ fi oore lé wọn lọ́wọ́. Ẹ fi oore lé wọn lọ́wọ́. Ẹ fi oore lé wọn lọ́wọ́. Ẹ fún wọn ní àṣeyọrí yẹn. Ẹ fún wọn ní ògo yẹn. Ẹ fún wọn ní ìwòsàn yẹn. Gbọ́ àdúrà. Olúwa wa fún oore lé mi lọ́wọ́. Bàbá fún oore
àṣeyọrí ńlá ohun rere lé mi lọ́wọ́. Ìbùkún ńlá Olódùmarè ohun rere lé mi lọ́wọ́. Agbára àjíǹde ńlá ohun rere lé mi lọ́wọ́. Óyá mi gbọ́ ohun rere lé mi lọ́wọ́. Ìkàndáyà bòkòtáyà rere lé mi lọ́wọ́. Ohun tẹ́ ń gbàdúrà fún ohun rere lé mi lọ́wọ́. Ohun tẹ́ ń béèrè fún Olódùmarè ohun rere lé wọn lọ́wọ́. Óyá. Lórúkọ Jésù ohun rere lé mi lọ́wọ́. Torí lórúkọ Jésù ohun rere lé mi lọ́wọ́. Torí lórúkọ Jésù ti Násárẹ́tì ohun rere lé mi lọ́wọ́. Ó yẹ gbà á ohun rere lé mi lọ́wọ́. Ẹ porúkọ Jésù. Àkókò ìyanu mi tó. Olúwa dá mi lóhùn. Ilẹ̀kùn ọ̀run ẹ ṣí sílẹ̀ fún ayé mi fún rere o. Let the windows of heaven, let the doors of heaven kó ṣílẹ̀ fún ayé mi. Ẹ fi orin lé mi lọ́wọ́. Gbogbo agbá kípákípá tí ń bá mi dùn, agbá tí ń bá ọ jìjàkadì lórí àṣeyọrí tó ń wá yẹn o. Ẹ porúkọ Ọlọ́run ṣẹ́gun ẹ̀ fún mi lónìí. Lóru èní ni kó ṣẹ́gun ẹ̀. Láàárọ̀ kùtù yìí ẹ bá mi ṣẹ́gun agbára náà. Ẹ tẹrí agbára náà bánú ayé mi. Ẹ fi orin lé mi lọ́wọ́. Ẹ jẹ́ kí ayé rọ̀ mí lọ́rùn. Ẹ jẹ́ kí ìgbà yẹ mí o. Ẹ jẹ́ kí ayé gbọ́dọ̀ gbé ayé nù ìnira. That's not the plan of God for your life. That's not the plan of God for your dream. That you live your life in pain. That you should live your life in disappointment. Lift your voice to God, the Lord Jehovah God, to give you great things. Olúwa ẹ fi orin lé mi lọ́wọ́. Ẹ dá mi lóhùn níbi ìyanu. Ẹ dá mi lóhùn níbi àṣeyọrí. Ẹ dá mi lóhùn níbi ògo. Ẹ jẹ́ kí èmi náà rí tèmi náà bí láyé. Ẹ jẹ́ kí èmi náà rí tèmi gbéjó. Can we lift our voice? Can we lift our voice and pray to God? Olúwa fi orin lé mi lọ́wọ́. Fi orin lé fún àwọn ọmọ mi. Ẹ gbàdúà. Olúwa fi orin fún àwọn ọmọ mi. Ẹ po orúkọ Jésù. Olúwa fi orin fún àwọn ọmọ mi. Ní orúkọ Jésù. Ẹ fi orin fún àwọn ọmọ mi. Ilẹ̀kùn oore ńlá kó ṣí níwájú wọn. Ilẹ̀kùn oore ńlá kó ṣí níwájú wọn. Ilẹ̀kùn oore ńlá kó ṣí níwájú ayé mi. Làkéde mòkótó kò lè yàdá. Lòsóńtòrí mèsèǹtẹ̀lẹ́bọ̀. Gbúàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ po orúkọ Jésù. The Bible told me in Psalm 142 verse 1, I cry unto thee with my voice unto thee, unto the Lord did I make my supplications. Èyí tí mo fi ẹ̀bẹ̀ ayé mi fún. Ọlọ́run gbóhùn mi lónìí. Ẹ ṣe ìyanu tí ayé mi fẹ́ fún mi. Mo fẹ́ ṣàṣeyọrí. Èmi náà fẹ́ lọ́mọ. Èmi náà fẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ lóhun tó ń pè lọ́kọ lónílẹ̀sì pọ̀ ju Olódùmarè. Ẹ porúkọ Jésù dáadáa. Àìláṣeyọrí láyé yìí ó mọ̀ pọ̀ ju o. Ẹ fi ìyanu fún ayé mi. Ẹ má dòjú tì mí. Ó sọ pé àwọn tó bá gbẹ́kẹ̀lé ọ pé ojú kì yóò tì wọ́n. Ẹ má dòjú tì mí Ọlọ́run. Ẹ sọ fún Jésù ojú ò gbọdọ̀ tì mí. Láàánú ayé àwọn ọmọ mi ojú ò gbọdọ̀ tì mí. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ayé ò gbọdọ̀ yọ̀ mí o. Ẹ sọ fún Ọlọ́run. Ìyanu mi ṣẹlẹ̀. Ìyanu mi ṣẹlẹ̀. Ìyanu mi ṣẹlẹ̀. Ìyanu mi ṣẹlẹ̀. Let my miracle happen. Ẹ pe orúkọ Jésù kí ìyanu ayé yín kó ṣẹlẹ̀ ní ọdún yìí. Ìyanu ayé mi ṣẹlẹ̀. Ìyanu máa ń ṣẹlẹ̀ ní ayé mi. Ìyanu máa ń ṣẹlẹ̀ ní ayé àwọn èèyàn yìí. Ẹ sọ dàdúà. Ìyanu máa ń ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Ó yá. Ìyanu mi ṣẹlẹ̀. Ẹ gbà ládùúà. Ìyanu mi ṣẹlẹ̀ ní ọdún yìí. Nínú oṣù yìí ni let my miracle happen. Ìyanu ọmọ tí mo ti ń béèrè fún yẹn o. Ìyanu àṣeyọrí tí mo ti ń béèrè fún yẹn o. Ó yá ṣẹlẹ̀. Ayayayabaya. Losandere ketelia. Makopa tutaliada. Ọmọlọ́run lánàá ó gbàdúà. Ìyanu ayé mi ṣẹlẹ̀. Ẹ pe orúkọ Jésù. Ó yá sọ fún Ọlọ́run alààyè. Olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀. Ìyanu mi ṣẹlẹ̀. Gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. A ó gbé Jésù ga lára mi. A ó gbé Jésù ga lára mi. A ó gbé ga
Jésù gàlà ara mi. Ó dandan ni. Ó Jésù tó ló gbẹ́kẹ̀lé yẹn. Ó dán kó wá fi ìyanu yẹn hàn fàyè ayé ń retí ẹ. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn ajá sí zero. Bẹ́ẹ̀ ni we know our God can deliver us, but also they came to conclusion in their heart. Tó bá sọ pé òun ò ṣe, we still trust in him, but kò máa disappoint wọn. Àmì rẹ̀ tó sọ pé òun gbẹ́kẹ̀lé inú Bíbélì o, tọ́lọ́run sì wòran. Bẹ́ẹ̀ ni the 3 Hebrews, Daniel, ètò fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run, èyí tí Ọlọ́run wá jákulẹ̀ mi rí o, èmi ò rí bẹ́ẹ̀ rí. Dáfídì, ètò fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Olúwa. David, that put his trust in God. Kò sẹ́ni tó gbẹ́kẹ̀lé, ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa olójú ọ̀rọ̀ Ọlọ́run ni kò lè ṣẹlẹ̀. Èèyàn lè bèrè kan ní ìsìn kó má pẹ́ Ọlọ́run ò fún mi ní àsìkò tó ń sọ, ṣùgbọ́n ní ìparí gbogbo ẹ̀ wọ́n lójú wá tì í. Ọ̀run tó la ikú lọ gan, ìjọba Ọlọ́run ló lọ, kò mú ìtìjú wá. Bẹ́ẹ̀ ni mo sọ. A ó gbé Jésù gàlà àmín. Àkókò ti tó Ọlọ́run. It's time. Jẹ́ kí orúkọ rẹ kó di gíga ní ayé mi. Let your name be magnified in my life. Ẹ jẹ́ kí orúkọ rẹ èyí tí mo gbẹ́kẹ̀lé, the name that I put my trust, kó di gbígbéga ní ayé mi. Orúkọ Olúwa tá gbẹ́kẹ̀lé, ẹ pe orúkọ Jésù. It's time for your name to be magnified. Pé kí orúkọ rẹ Ọlọ́run alààyè pé kó di gbígbéga ní ilé mi lórí iṣẹ́ mi. Ẹ pe orúkọ Jésù. Àkókò ti tó. Olúwa Ọlọ́run alààyè, God, the living God. Ẹ jẹ́ kí orúkọ yín kó di gbígbéga ní ayé mi. Ẹ sọ dàdúà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa jẹ́ kí orúkọ rẹ kó di gbígbéga ní ayé mi. Ẹ sọ dàdúà Olúwa jẹ́ kí orúkọ rẹ di gbígbéga ní ilé mi. Olúwa jẹ́ kí orúkọ rẹ di gbígbéga ní ayé àwọn ọmọ mi. Olúwa jẹ́ kí orúkọ rẹ kó di gbígbéga ní ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù, fún ohun gbogbo tó gbẹ́kẹ̀lé ọ fún ohun gbogbo tó ń wojú rẹ fún. Ní orúkọ Jésù, gbogbo tó fi ọgbàgbọ́ sínú ìwọ Ọlọ́run. In any area they have put their trust. Ọlọ́run tó pọ̀ nípa tágbára. Ọlọ́run tó pọ̀ nípa tágbára. Ní orúkọ Jésù, orúkọ rẹ kó di gbígbéga nínú ayé mi. Ayayayayaya. Elele meketelebota. Le brando shindayaba. Ẹ pe orúkọ Jésù. Orúkọ Olúwa kó di gbígbéga nínú ayé wa lónìí. Ní ọ̀nà wa gbogbo. Orúkọ Olúwa. Ó ní orúkọ Olúwa. Ilé èso agbára ni. Orúkọ Olúwa. Latayabagaba. Orúkọ Olúwa. Ilé èso agbára ni. Orúkọ Olúwa. Ilé èso agbára ni. Orúkọ Olúwa. Ilé èso agbára ni. Àyàbá tó rí àbá. Orúkọ Olúwa. Ilé èso Olódùmarè ni. Orúkọ rẹ kó di gbígbéga. 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 Orúkọ rẹ kó di gbígbéga.
orúkọ rẹ kó di gbígbéga ní ọ̀nà wa gbogbo nínú ayé wa lónìí orúkọ rẹ kó di gbígbéga let your name be praised o God orúkọ rẹ kó di gbígbéga gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pé orúkọ Jésù olúwa dójú tì ọ̀tá nínú ayé mi put my enemy to shame ẹ fi ìyanu ayé mi yìí ìyanu tí mò ń retí fi bá mi dójú tì ọ̀tá bá mi fi pọ̀tá lẹ́nu mọ́ gbogbo àwọn tó ní kó o lọ rọ́nà àbáyọ yẹn kó wá rí ẹnu wọn dákẹ́ ó dandan ní ní nǹkan kó àwọn tó sọ pé kó o lè débẹ̀ yẹn kéèyàn wá débẹ̀ you and the Lord take you that very place ọ̀tá máa dákẹ́ wọ́n náà ò lè rọ́mọ gbẹ́jọ́ láyé mọ́ wá rí ọmọ rẹ̀ orí gbẹ́jọ́ wọ́n ní àṣeyọrí jìnnà ọlọ́run wá fi olúwa fi ìyanu mi pọ̀tá lẹ́nu mọ́ ọlọ́run fi ìyanu Jósẹ́fù pàtá lẹ́nu mọ́ ó wọlé lọ jáde sí wọn ní èmi ni káníjọ yẹn kó wọn bá mi lé Pọ́tífà láti bá tó ti ń ṣerú yóò tèfè ni yóò sà kó tẹ òun tó sọ pé òun ni Jósẹ́fù yẹn báwo ló ti fẹ́ sọ bí a ti sọ náà pa ayé rẹ bẹ́ẹ̀ bó ṣe máa rí náà nìyẹn orí pé òjá bá nǹkan bì ṣùgbọ́n ìgbà tí ọlọ́run sọ di ẹni gbígbéga ọlọ́run dọwọ́ àṣírí bu ayé ẹ̀ ọlọ́run ṣàánú fún ó ní èmi ni Jósẹ́fù ó wá lẹ́nu ọ̀rọ̀ ayayaba kátayaba ó wá lè sọ olúwa fi ìyanu mi pọ̀tá lẹ́nu mọ́ olúwa fi ìyanu ọmọ mi tí mò ń béèrè fún bá ń fi pọ̀tá lẹ́nu mọ́ olúwa fi ìyanu ọkọ tí mò ń béèrè fún bá mi fi pọ̀tá lẹ́nu mọ́ ìgbéga lẹ́nu iṣẹ́ yẹn o ẹ pe orúkọ Jésù ìwòsàn ní àgọ́ ara ẹ sọ fún Jésù sẹ́ olúwa fi ìyanu mi pọ̀tá lẹ́nu mọ́ ọlọ́run ìyanu ọlọ́run olùwòsàn God of miracle let my miracle silence my enemy ẹ fi ìyanu mi pọ̀tá lẹ́nu mọ́ ẹ pe orúkọ Jésù ẹ sọ fún Jésù olúwa fi ìyanu ayé mi pọ̀tá lẹ́nu mọ́ àkókò ti tó ọlọ́run èlíàdà yàyédìá olúwa fi ìyanu ayé àwọn èèyàn yìí pọ̀tá lẹ́nu mọ́ ní orúkọ Jésù ìyanu tí ọkàn wọn ń fẹ́rẹ̀tì ìyanu tí ayé wọn ń béèrè fún ẹ pe orúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ báyìí èlíà nendo yàmọ́kò pàyàbá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa fún mi lọ́rọ̀ sọ o bàbá fún mi lọ́rọ̀ sọ sẹ́ fún mi lọ́rọ̀ sọ o bàbá fún mi lọ́rọ̀ sọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ o ọlọ́run ẹ̀mí mímọ́ fún mi lọ́rọ̀ sọ ó dá àkókò ẹ kórìí sọ tí ìyanu ò bá ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sá torí ayé abẹ́rẹ́ ó ní certain meetings tẹ́ ẹ̀ lè lọ ó ní pàdé mi tẹ́ ẹ̀ lè lọ kí ló dé nítorí àwọn èèyàn abẹ́rẹ́ ọ̀rọ̀ ò ṣe é sọ ọ̀rọ̀ ò ṣe é sọ wọ́n ti retí ti pé ìjọ wà ní báyìí náà ìjọ ló máa mọ́kọ wálé ìjọ ni màmá yà wá ó ti sọ títí pé nẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀díṣẹ̀ ayé wa ń retí ẹ̀ wọ́n á rí pé ọ̀rọ̀ ò ṣe é sọ mọ́ ó ti gbogbo ẹ̀ tí wọ́n á fẹ́ di rọ́bà kí wà ló ń ṣẹlẹ̀ báyìí iṣẹ́ ń kọ́ ẹ̀ lọ bí iṣẹ́ wọ́n ní ká ẹ pé orúkọ kọ́lọ́rọ̀ kó fún ọ lọ́rọ̀ sọ olúwa fún mi ní ọ̀rọ̀ sọ lórí ọmọ mi jẹ́ kí n rí sọ fìyànù mi fún mi ní ọ̀rọ̀ sọ ṣé fún mi kó jẹ́ kí n rí ọ̀rọ̀ sọ àkókò tí Joseph rí tiẹ̀ sọ ìwọ tó mú Joseph rí tiẹ̀ sọ lórí àlá rẹ̀ ó ní ibi ilẹ̀ wá ro ó ní ṣùgbọ́n Ọlọ́run wá sọ di rere fún òun ìyẹ́ ibi yẹn di rere ló fi sọ̀rọ̀ o ká ní ibi yẹn kọ̀ntínú ni yóò gbójú wọlé ni ẹ pe orúkọ Jésù ẹlẹ́dàá mi bàbá ẹ jẹ́ kí n rí sọ kí ọdún yìí tó parí kí oṣù yìí tó tán oṣù yìí rèé ayàwá handa lòsóńtò lè mẹ́kẹ́ tẹlẹ́bọ̀ ẹ sọ fún Jésù kó fún ọ̀sọ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa fún mi lọ́rọ̀ sọ bàbá fún mi lọ́rọ̀ sọ sẹ́ fún mi lọ́rọ̀ sọ bàbá fún mi lọ́rọ̀ sọ sẹ́.
ṣàánú ayé rẹ̀ ni mo ríṣẹ́. Ọlọ́run gbogbo ogun náà wí. Ọlọ́run kó lànà ìyanu rẹ̀. Kó wòrè kó tẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́. Kó wòrè kó tó ayé rẹ̀ wá ni mo ríṣẹ́. Bàbá fún mi lọ́rọ̀ sọ. Bàbá fún mi lọ́rọ̀ sọ sẹ́. Fún mi lọ́rọ̀ sọ. Bàbá fún mi lọ́rọ̀ sọ sẹ́. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ o, Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun mi. Óyá 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 óyá. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Óyá lórúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Lórúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Óyá óyá kó fún ọ̀sán ní ọdún yìí. Ọlọ́run ẹ̀mí mi. Áì yẹ́nì bọ̀ sáyidàbà. Óyá óyá. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Óyá kó fún ọ̀sán lórí ọmọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Ó dá kó fún ọ̀sán sẹ́ o. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Óyá lórúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Lórí ọmọ sẹ́ lórí iṣẹ́ rẹ̀. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Ní gbọ́. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Nínú orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Ó dá kó fún ọ̀sán nínú ayé yìí. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Àkókò tí tó kó lòmìnira rẹ̀ lò. Ọlọ́run gbogbo ọwọ́ ẹ̀ka èèyàn kó jáde. Ọlọ́run àndàdàdàdàbà kó ṣàtọ́yàwá. Óyá óyá óyá. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Lórí ọmọ lórí iṣẹ́ rẹ̀ ni. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Óyá kó fún ọ̀sán Olódùmarè. Ọlọ́run ayédètí Olódùmarè wọ́n fẹ́ rí ìyanu rẹ̀. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Ayé fẹ́ rí ògo rẹ̀ bàbá mi o. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun. Gbàdúrà. Ọlọ́run ẹ̀mí mímọ́ òkun mi lọ. Rọ̀sọ́ ẹ pọ orúkọ jẹ́ àkókò tuntun èmi náà fẹ́ sọ. Mo fẹ́ sọ nípa agbára rẹ̀. Mo fẹ́ di ẹlẹ́rìí fún ìwọ Olódùmarè nípa ìyanu rẹ̀. Arábìnrin yẹn ń lọ káàkiri. Ó ní wá gbọ́ ohun tó ń tì lójú. Ó wá di ògo fún. Bẹ́ẹ̀ ni ohun tó jẹ́ ẹ̀gàn fún láyé. Ẹ̀gàn á dògo. Ó wá rí tiẹ̀ sọ. Ó wá lọ ibi tó lè dé. Ó wá bẹ̀rẹ̀ sí kọlẹ̀kùn. Mo ti rí ẹnìkan tó sọ nípa ayé mi fún mi o. Mo rí ẹnìkan tó sọ nípa torí pé Ọlọ́run bá pàdé níbi àìní rẹ̀ gbogbo. Olúwa ẹ fún mi ní ọ̀rọ̀ sọ́sẹ́ lórí ọmọ mi. Mo ń dóde. Ayàgàdàgàbà kó sòǹtólì màkà. Ẹ pe orúkọ Jésù mi tẹ́ wá sẹ́. Olúwa fún mi ní ọ̀rọ̀ sọ́nù ọdún yìí. Give me a say, oh God. Let me have a say over my situations, over my life, over my children, over my family. Somebody pray. Bí kí Ọlọ́run alààyè kó fún ọ ní ọ̀rọ̀ sọ. Àkókò ìyanu rẹ kó bú jáde. Ó dán kí ọwọ́ rẹ kó bà. Ó dán kí ọwọ́ yín kó tẹ̀. Lóru èdè láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n rí sọ lórí ọmọ mi. Ọlọ́run tí ń ṣe ìyanu ńlá. Ayàbà kó pàtúndà yàbà. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa gbogbo akàn ayé. Akàn. Lórúkọ Jésù kọ́lọ́run kó tẹ̀ pa. Gbogbo akàn. Ayàmà kúta kándìlì mú kó ń parada. Lórúkọ tẹ́kẹ̀ mbà craft. Makoto kembero kopoto ko parusate. Maybe crab. Lórúkọ Jésù kí Ọlọ́run kó tẹ̀ pa. Ọlọ́run kó tẹ̀ pa. Ìkàdà ìta bókàtáyà. Pápẹ́ ayé ò ní mú ọ. Gbogbo pápẹ́ ayé kí Ọlọ́run kó tẹ̀ pa. Ogun ọ̀run kó tẹ̀ pa. Ní orúkọ Jésù kàpáyà dàmbà kó parusata. Rapatundori meketele bukapayabo. Mo ní kí Ọlọ́run kó tẹ̀ pa. Yedanga yabakanda ebo holy, let God go smash it. O kò ní rí ọmọ, kò ní rí ọmọ rẹ gbèjẹ, kò ní mú ọ. Every trap of enemy, every trap of darkness,
every trap of the evil ones, every trap of the evil ones, gbogbo fire, lekete de makapa, gbogbo ide òkùnkùn, every trap of enemy, gbogbo ide òkùnkùn, ire aba usaria, gbogbo ide àwọn ẹlágbára ènìyàn kò ní mú ọ ní jì kòtò. Ò ní jì kòtò, ò ní jì kòtò, ò ní jì kòtò, ọmọ rẹ ò ní jì kòtò. Torí pé a ti fi Olúwa ṣe bí ìsádi, a ti pè ní Ọlọ́run wa àti agbára wa, ó yá kó dìde fún ìgbèjà. Let God arise for your battle. Kó jà fún ọ lónìí, kó Olúwa kó na idà rẹ̀ jáde. Idà Olúwa, idà ìṣẹ́gun ńlá, ayakata yabaya, kó wá gbogbo ọ̀tá wa rí. Idà Olúwa, idà ìṣẹ́gun, kó wá gbogbo ọwọ́ alágbára nú ayé rẹ rí. Àyàyà ó sàtà, idà Olúwa. Gbogbo ogun tó farapamọ́, gbogbo ogun ènìyàn tó farapamọ́ ti ń jà yí ẹni, gbogbo ogun ènìyàn ti farapamọ́, ayàmà kó sàtórí àmàkàbà, Ọlọ́run kó bà ogun náà jẹ́. Ẹ rí ìyanu gbà, ẹ lọ rí ọ̀rọ̀ sọ o, ẹ lọ rí ọ̀rọ̀ sọ o, ẹ lọ rí ọ̀rọ̀ sọ. Ogun ayé yín kó bá oṣù yìí parí, mo ní kó bá òní parí, mo ní kó bá àdúrà yìí parí. Ní orúkọ Jésù kí Ọlọ́run kó ràn yín lọ́wọ́, ogun ọ̀run kó fà yín lọ́wọ́ sókè, ojú òní tì yín, ọ̀nà àbáyọ yín kó là, your way out let it begin. Olúwa kó dá aṣọ àṣírí bò yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí ikú àìtọ́jọ́ ọ̀run yí dànù, Olúwa yí dànù, Olúwa yí dànù. Àìsàn náà àgọ́ ara kó parẹ́, àìsàn gínúlé kó parẹ́, àìsàn náà àgọ́ ara kó parẹ́. Ojú òní tì ọ́, òní lásídẹ́ǹtì, èlì àmàkú pàtà lòzóńtò ìkúlù àkóyọ ọkọ̀ rẹ sí mímọ́, òní lásídẹ́ǹtì nulẹ̀, òní lásídẹ́ǹtì, kó di èèwọ̀ lórúkọ Jésù, kó di èèwọ̀, kọ́lọ́run kó ṣe àyè lẹ́nu. Gbogbo èèyàn tó wọnú àdúrà yìí wá, ẹ lọ ṣe rere, ọwọ́ Olúwa kó kàn yín, ọwọ́ agbára Ọlọ́run kó kàn yín, ẹ lọ rí ti yín mú, ohun tẹ́ ń fẹ́ yẹn kó ẹ gbà á, receive it. Tí yẹn bá gbàdúrà, kí yẹn rí ìyanu àdúrà ló máa make àdúrà kó jẹ́ kó ánú àdúrà kó make sense. Tádùá ọba gbà á dà pé Olúwa máa ń tó ń ṣe. Ayẹ̀gán sọ ìrẹ̀wẹ̀sì ká mú èèyàn gan fún ara rẹ̀, Ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ pé tí àdúrà tí nǹkan ò bá tẹ̀yàn lọ́wọ́, Ayẹ̀gán sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní báwa ní báyìí. Ìrẹ̀wẹ̀sì gángan múlù ẹ̀, Ayẹ̀gán tún sọ̀rọ̀ ṣé ẹ gbọ́ you are wasting your time. Ẹ má máa tọrọ ayé bí ìṣá, ẹ rò pé ló àdúrà yìí kó gbà. Ọlọ́run tí máa ń gbọ́ àdúrà, the Lord that answers prayers. Ọlọ́run tí máa ń dáhùn àdúrà, ẹ ké pè mí, èmi ó gbọ́, èmi ó fún ohun alágbára tó lọ tá a wàá mọ̀ yẹn, tí ọ̀rọ̀ rẹ sọ pé wàá fi hàn wá. That things that we know it not, that you said in your word that you will reveal to your people. Olúwa fi hàn wọ́n. Ohun alágbára tó lọ pé wàá wá fi hàn yẹn. Ohun alágbára bó ṣe tó yẹn, ó wá fi hàn lórí ọmọ. Ohun alágbára ńlá ní orúkọ Jésù. Olúwa fi hàn. Olúwa fi hàn. Ohun alágbára ńlá. Olúwa fi hàn. Ohun alágbára ńlá. That mighty things. Tí ayé àwọn èèyàn retí, ó yá fi hàn lórí ọmọ wọn gbogbo, fi hàn nú ayé wọn. Ojú kò ti ọ̀tá, Olúwa kó gbé ọ lékè, ayé ò ní yọ̀ ọ́. Ìjáde rẹ ní ọ̀sẹ̀ kó Olúwa kó bọ́ ọ jáde ní orúkọ Jésù. Olúwa kó bá wa jáde, kó bá ogun 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 wa wọlé. Ò ní rámáyé, ò ní sọnù, ìtọ́jú ò ní tì ọ́. Ní orúkọ Jésù, Olúwa kó jẹ́ olùgbèjà fún ọ, kó jẹ́ olùrànlọ́wọ́. Is our portion, is our strength. Kó gbé ọ níjà ní orúkọ Jésù, kó ṣe ohun tẹ́ ẹ̀ ń fẹ́, ohun tẹ́ fi wọnú àdúrà wa. Ọlọ́run kó dáhùn, Jésù dáhùn, ẹ̀mí mọ́ dáhùn. Àwọn èèyàn yìí kó gbà, kó tẹ̀ wọ́n lọ́wọ́. Ojú ò ní tì í, ojú ò ní tì í, ojú ò ní tì í. Olúwa kó fà yín lọ́wọ́ sókè, Olúwa kó fà yín lọ́wọ́ sókè, Olúwa kó fà yín lọ́wọ́ sókè. Ayé yín ò ní rákòrò mọ́, ayé wa ò ní rákòrò mọ́, ayé wa ò ní rákòrò mọ́, ayé wa ò ní rákòrò mọ́, ọ̀nà wa ò ní rákòrò mọ́. Ẹ lọ ráàánú gbà,
bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa àtàgbára wa mi gbọ́ àmín ṣàmì dáadáa àmín mi gbọ́ àmín lórúkọ Jésù hallelujah àdúrà wa ti gbà. God bless you. Let's have faith. Ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ oníta bá ti gbàdúrà oníká ní ìgbàgbọ́ pé àdúrà yẹn ti gbà. That's the first step in prayer. After you pray, believe that God of heaven has answered your prayer without any doubt. Mo gbọ́ pé mo sọ fún Ọlọ́run mo sọ gbọ́ pé mo sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run yìí ó gbọ́ àdúrà mi. And when you have that thing in your mind, settle that in your spirit, in your mind, and you're going to receive it. Ó máa ń gbọ́ àdúrà. Bẹ́ẹ̀ ni èèyàn lè gbàdúrà tó èṣù lè halẹ̀. Mo ti bá Ọlọ́run sọ̀rọ̀ ayé mi. Mo sì mọ̀ pé ó ń ṣẹ́ lórí ẹ̀. Ọba tí kì í dójú tàwọn tiẹ̀. Lórúkọ Jésù kó fún ohun tẹ́ ẹ fẹ́ fún yín o. And also just put in mind by God's grace that the prayer continue in the morning. And also by next week. From next week Saturday, oh no, not next week, this week now this week Saturday, this week Sunday, and this week Monday in the evening. For those, if you are in London, and to go in London, by God's grace, we're going to have a program in London by God's grace on this Saturday, starting by 7, because we have that place, we have time, we have limited time, so àkókò la láti bá jáde. It's just 2 hours prayer. 2 hours for those 3 days. So kíákíá kò ṣe pé àwọn jò lọ́wọ́ kan ní pápápá, because we have to get out of the place. And also, yes, and I told us when you are coming, tabambo, our tambo yẹn tàbí tẹmara ẹbí wa, write your request on envelope. Ẹ kọ request yín sí inú ìwé, kí wàá fi envelope. Kẹ wá kọ orúkọ yín sí. So a máa gbàdúrà sí, a wá fún àwọn àfún yín padà, so you take it home. From there you begin to cross check. Ẹgbẹ́ sí wo pé eléyìí. Ó sọ pé Ọlọ́run tó sọ pé ká béèrè, He will not put us to shame in Jesus' name. And by God's grace, the second week here, which is the second Sunday, I'm going to be in Dublin. Not Dublin exactly, and there's an address there. Oh my God, I need to get. But I'm going to be in Ireland in the second week of that will on Sunday. So in the place, there's a church there that I'm going. That also, if you're in that area, also you can also be there in Ireland by God's grace. On that Sunday, and third Sunday maybe in France also. Maybe I don't know, on third Sunday in France. I'll be also in France, and by God's grace, I can know what else again. And let's see what God is going to do. Also in September in Nigeria, and also we are working on New Jersey and Chicago. What is again? And any place that is available for what God wants us to do in our life in Jesus' name. Hallelujah. Hallelujah. Let's see. Okay. The prayer request, you give it to. I'm going to take it. No, I do a lot of. I mean, for those in London, I want to London. Except if you mail, I don't know where you can mail it to. So, but if you come to the program, we'll take it. We'll put it in a place. We'll pray after we give back to you. I'm Emma Ba. Muzopi, Udake Oroku Foye. Udake Oroku Belino. Udake Ayeku Ribe Funyani. Uluwayo Mishu. Agbára jíǹde kó wọnú mi lọ. Ó ní ṣẹ̀ṣẹ̀ gbé ní ọ̀sẹ̀ yìí o. Ní ọ̀sẹ̀ yìí ẹ̀ ní ṣe ẹsẹ̀ gbé. Obi tẹ́ ń rìn sí, Olúwa kó bá yín rìn. Olúwa kó ṣáájú ogun yín jáde. Kó ṣáájú ogun yín wọlé. Agbéńdá ò ní rí yín gbé dá. Ẹ ní kábàámọ̀ ìrìn àjò. Ọlọ́run á fi ohun tó wà níwájú sí ìwọ Ọlọ́run. Ìwọ Ọlọ́run tó ní gbogbo agbára.
lọ báyìí lọ sí gbogbo ìlú London lọ síbẹ̀ kó ṣí ọ̀run sílẹ̀ lọ sí gbogbo ibẹ̀ yóò ọ̀run kó ṣí sílẹ̀ fún ayé àwọn èèyàn yìí kí ayé wọn kó rí ohun rere o jẹ́ kí àwọn èèyàn kó ní ẹ̀rí ńlá kójú wọn ṣe tì ọ́ gbogbo egun ayé kọ́lọ́run kó dojú sí gbogbo ẹni tó bá da nǹkan bójú nínú ayé àwọn èèyàn yìí kàpá ilẹ̀ ṣáìdì kọ́wọ́rì lóòbùrà ká àìlè sàrárì lórúkọ Ọlọ́run kó dojú gbogbo ẹni tó bá da nǹkan bójú ayé ẹni lẹ́nu da nǹkan bójú ẹni tó farapamọ́ ìlíàdì àmúkù pílàndì ẹ̀ńbà ẹ̀ zòdèmblẹ̀ òpìlẹ̀ kó pìlẹ̀ kẹfẹ̀rẹ̀ àfà ló ṣẹ́ndẹ̀rẹ̀ kó parí ọ̀sítọ̀gà Ọlọ́run dojú tì wọ́n àwa forílẹ̀-èdè Nàìjíríà lé ọ lọ́wọ́ o ìwọ Ọlọ́run tó ní ìjọba ìwọ ló ń fọba jẹ jẹ́ kí àlàáfíà wà lórílẹ̀-èdè yẹn lórúkọ Jésù gbàkóso orílẹ̀-èdè Nàìjíríà gbàkóso orílẹ̀-èdè Nàìjíríà gbàkóso ìwọ ló ní gbàkóso ara kó tu àwọn èèyàn ara kó tu àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni ó sì rí o láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín mẹ́gbọ́ àmín àmín Olúwa yóò rántí ọ sí rere sọ ní ìgbà mẹ́ta Olúwa yóò rántí mi sí ohun rere ìgbà kìíní o Olúwa yóò rántí mi fún ohun rere ní ìgbà kẹta ńkọ́ Olúwa yóò rántí mi fún ohun rere. The Lord will remember me for great things, for good things. Say it 3 times that the Lord will remember you for great things. Ní ìgbà kẹta o Olúwa yóò rántí mi fún ohun rere. The Lord will remember you. God bless you. Thank you for being here. Bye bye. See you in the morning. God bless you. Bye bye.